kábíyèsí rẹ o Elédùmarè, ọba mi ọba tẹrẹrẹ kárí ayé. Ìwọ lòǹgbà tí ń gba láìlára, ọba tí ń gba bálélé tọmọtọmọ. Àríìrù àlá gbòǹgbòdílé Jésè kìnìún ẹ̀yẹ Júdà. Ọba ìkú, ìwọ lọba ìṣá, ìwọ lọba tí kì í papòdà. Ọba tí ń fọba jẹ, ọba tí ń rọba lóyè. Ọ̀kan ni ó lánàá, ọ̀kan ni ó lónìí, ọ̀kan sì lọ títí ayérayé ìlú pẹ̀kún. Ògo ni forúkọ mímọ́ rẹ lókè ọ̀run o. Kábíyèsí Elédùmarè, ọkọ àwọn opó, bàbá àwọn aláìní bàbá, olùgbèjà ọmọ òrukàn, ògbèjà kẹrù òbó níjà, ọba mi ajàmáfitìmọ́ṣe, ọba ajàmágbògìrì ẹ̀sìn, alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ o, ẹ̀rù jẹjẹjẹjẹjẹ létí òkun, ẹ̀rù jẹjẹ ọkọ̀ Fáráò. Kábíyèsí o, ògo ni forúkọ mímọ́ rẹ lókè ọ̀run. Bàbá mo dúpẹ́. Ẹ̀yin ará ilé mo kí yín o. Mo kí yín pé ẹ kú dédé àkókò yìí, níbikíbi tẹ́ ti ń wò mí, níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. Mo kí yín pé ẹ kú àkókò yìí o. Àjíǹde ara ó máa jẹ́ o, ẹ ó máa rí bá ti ṣe, ẹ ó sì máa rọ́nà gbígbà. Wájú lọ̀pá ẹ̀bìtì rẹ́tì lágbára Elédùmarè, wájú lọ́wọ́ gbogbo ó máa lọ, iná ò ní tán lọ́wọ́ wa. Èmi náà ni o. Èmi bàbá òtítọ́, èmi náà ni mò ń kí yín. Ọmọ wọn lẹ́kìtì kété, èmi ni. Èkìtì yẹ́yẹ́ èkìtì gbọ́n. Adáfẹ́ nìkan kan wa, àjọ rí bá ti ṣe, a sì jọ rọ́nà gbígbà. Mo kí yín ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ ò ní máa sọ wípé ó tún ọjọ́ mélòó kan o tẹ́ ti rójú bàbá òtítọ́ ń gbòòrò. Òkè ó ní òjá rókè ti bí. A rí àwọn ìrìn àjò kan ní àwọn olóyìnbá ní alọ́gbà àwọn rìsáàsì kan. Òun ló fà á tó fi dàbẹ́ ni pé ó ṣe díẹ̀ tẹ́ ti rí bàbá òtítọ́ ń gbòòrò. A dáa fún wa, ojú òní tì wá o. Kí ni àkòrí ọ̀rọ̀ tí mo mú wá lónìí o? Àkòrí ọ̀rọ̀ mi tòní ni pé ìkìlọ̀ ńlá fún ìjọba Benin Republic. Ìkìlọ̀ ńlá o fún ìjọba Benin Republic. Kí ló mú ìkìlọ̀ yìí wáyé? Gbogbo ẹ̀yin ọmọ Kútọ́nù, ẹ̀yin ọmọ Benin, ẹ̀yin ọmọ Benin Republic, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kékulé gbọ́ kó sọ fún toko, kí àdán gbọ́ kó rò fóòndẹ̀. Bẹ́ẹ̀ ni kí ara ilé gbọ́ kó sọ fẹ́rù ọjà. Dùgbẹ̀dùgbẹ̀ kan mì lókè o. Bó bá lọ jábọ́ yóò tàbára lé, bẹ́ẹ̀ ni yóò sì tàbára oko pẹ̀lú. Ẹ̀yin olówó Benin Republic, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nílùú Benin Republic, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyèlóyè tí ẹ gbéde Yorùbá, ẹ mà kàn sí ààrẹ yín, ẹ bá ààrẹ yín sọ̀rọ̀ o, ní létí tó ti ń gbọ́rọ̀ dáadáa. Ẹ sọ fún pé dùgbẹ̀dùgbẹ̀ mì lókè o, tó bá lọ jábọ́ yóò tàbára lé, bẹ́ẹ̀ ni yóò sì tàbára oko pẹ̀lú. Ẹ̀yin ará Benin Republic, kí ló dé tẹ́ ẹ fa ẹrù tí yín lọ́wọ́ tẹ́ ẹ sì gbẹ́rù ẹlẹ́rù sórí? Kí ló dé tẹ́ ẹ fa ẹrù tí yín lọ́wọ́ báyìí tó wá jẹ́ pé ẹrù ẹlẹ́rù òun lè gbé kárí?
ẹ̀yin mọ̀ wípé bí a bá léwúrẹ́ títí bó bá kàn ògiri yóò yójú padà sẹ́ni tí ń lé o. Ìgbọ́ràn sì sàn ju ẹbọ lọ. Ìfetísílẹ̀ báyìí ó sàn ju ọ̀rá àgbò. Wọ́n ní ikú ogun ni kì í parọ́ tó bá ti gbọ́n. Ikú ogun ìparọ́ tó bá gbọ́n. Nígbà tó bá ti gbọ́ pé ogun bọ̀ ni ó ti ra máa sún kẹ́rẹ́ ni ó ti wọ́ kúrò ní gbogbo agbègbè ibi tí wọ́n ti ní ogun fẹ́ ṣẹlẹ̀ hùn. Òun ló jẹ́ kí Yorùbá máa pa lówe pé ikú ogun kì í parọ́ tó bá gbọ́n. Ṣùgbọ́n arọ tó bá gbọ́ kó máa gbáriwo jù bẹ́ẹ̀ lọ. Etí mi ò gbọ́ òun ni ó kọ síbẹ̀ bí adití títí tí ó fi gbógun lọ. Kí ni gbogbo àṣàmọ̀ mi tí mò ń sọ yìí o? Òun náà ni lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho, Sunday Adéyẹmọ, Sunday Májàsọ́lá ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọ̀rọ̀ lórí Sunday Igboho ni o. Òjòjò ń ṣògùn ara ògùn òlè. Ara Sunday Adéyẹmọ ò yá o. Gbogbo èèyàn ló dẹ̀ ti gbọ́ lórílẹ̀‐èdè àti èdè. Gbogbo èèyàn ló ti gbọ́ o pé ara Sunday Igboho ọmọ Adéyẹmọ pé ara rẹ̀ ò dá o ní ilẹ̀ Benin. Ààrẹ orílẹ̀‐èdè Benin, ẹ̀yin gómìnà nílẹ̀ Benin, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n gbogbo nílùú Benin, ẹ mà pé àjọ tó nírònú. Sunday Igboho Òòṣà, eegun tí a so májá lọ́rùn ni o. Ajá ò gbọdọ̀ jẹ́, bẹ́ẹ̀ sì ni kò gbọdọ̀ sọnù. Ìkìlọ̀ rèé o. Ẹ̀yin èèyàn, ẹ dákun ẹ dábọ̀, ẹ bá mi pín ètò yìí, ẹ share ẹ jẹ́ ó rìn jìnnà, ẹ jẹ́ ó délé dúkò, ẹ jẹ́ kó dé gbogbo ibi tó yẹ kó dé o. Ẹ̀yin ọmọ Oòduà, ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ̀yin ọmọ odù tó bí wà, ẹ̀yin ọmọ ọkọ nílẹ̀ Yorùbá, ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Oòduà, ẹ jọ̀wọ́ ẹ bá mi pín prógrámù yìí, ẹ bá mi pín ètò yẹn jẹ́ ó délé dúkò. Bẹ́ẹ̀ sì ni o, ẹ má gbàgbé láti subscribe sí ṣánà yìí, sórí ṣánà ètò Èmi Bàbá Òtítọ́. Ẹ subscribe sí àdàfo yín, ojú òní tẹnì kọ̀ọ̀kan wa o. Àjọ máa rí bá ti ṣe, bẹ́ẹ̀ sì ni àjọ máa rọ́nà gbígbà. Ẹ̀yin ará ìlú Benin Republic, ẹ̀yin ará Kútọ́nù, ẹ mà bára yín sọ̀rọ̀. Kí ni Sunday Igboho ṣe tẹ́nì kò ṣe? Nítorí pé ó gba orílẹ̀-èdè yín kọjá, lẹ́sìn múlẹ̀ súnmọ́lẹ̀ bí ẹran láti oṣù bíi 3 sẹ́yìn. A gbọ́ wípé ẹ̀ ń ṣèwádìí rẹ̀, ìwádìí lórí kíni? Sunday Igboho kì í ṣoníjàgídíjàgé èèyàn, kì í ṣadigunjalè, kì í ṣayákìlà, kì í ṣe agbésùmọ̀mí. Òun kọ́ làwọn Fúlàní herdsmen, òun kọ́ làwọn agbénipa. Ìgbà tó ń jàjàgbara ní Nàìjíríà, tó ń jàjàgbara fúnran Yorùbá, gbogbo ìwọ́de tó ṣe wọ́ọ́rọ́wọ́ ni. Èèyàn ò kú mẹ́, kòkó kan ìjà olóró dání. Ìwádìí wo lẹ wá ń ṣe o lórí Sunday Igboho Òòṣà tẹ́ ẹ fi mú mọ́lẹ̀ láti oṣù bíi 3 tí ẹ kọ̀ tẹ́ òjò lọ? Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀dọ̀ yín ló wà o, abẹ́ yín ló wà o, ìlú yín ló wà o, láìsàn kì í mọ́lẹ̀. Sunday ó mú lọ́dọ̀ yín o, ó jẹ lọ́dọ̀ yín o. Ibo láìsàn ti wá wá? Ẹ̀yin ará Kútọ́nù, ẹ̀yin ará Benin, kò máa ń ṣohun tó dáa kéèyàn fa ẹrù ti ara rẹ̀ lọ́wọ́ kó wá gbé ẹrù ẹlẹ́rù báyìí kó gbé kárí. Ṣé nítorí pé
ìjọba Nàìjíríà sọ wípé Sunday Igboho ó ṣẹ̀ sáwọn tó sì fi léde pé àwọn wá o ó sì borílẹ̀-èdè yín kọjá ẹ sì mú kalẹ̀ nítorí àjọṣepọ̀ tó wà láàrin gbogbo ọmọ adúláwọ̀ ẹ mú kalẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ mú kalẹ̀ tán ẹ sọ fún gbogbo àgbáyé pé ẹ ní jọ̀wọ́ rẹ̀ fúnjọba Nàìjíríà ẹ sì jọ̀wọ́ rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ṣe gbàgbé ni pé ilé ẹjọ́ nílùú Ìbàdàn ó mà ti gbẹ́jọ́ Sunday Igboho ẹjọ́ tí ń bẹ láàrin Sunday Igboho Sunday Adéyẹmọ àti ìjọba Nàìjíríà ilé ẹjọ́ gíga tí ń bẹ nílùú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà ó mà ti gbẹ́jọ́ wọn ẹjọ́ tí ń bẹ láàrin Sunday Igboho àti ìjọba àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ Sunday Igboho nílé ẹjọ́ dá láre o ó tún sọ fún ìjọba Nàìjíríà pé kán san owó fún un lẹ́yìn náà ni pé kán fún pé ó ti lórí ọ̀fẹ́ láti máa rìn láti máa yan pé kò lẹ́jọ́ kankan jẹ́ mọ́ ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìdájọ́ wọ̀nyí ẹ̀yin Kútọ́nù ẹ sì dé Sunday Igboho mọ́lẹ̀ ó sì tún bẹ lákàtà yín ara rẹ̀ ò yá o ẹ ò jẹ́ ó lọ kó lọ ṣe ìtọ́jú ara rẹ̀ lọ́ọ̀yà Sunday Igboho nílùú Kútọ́nù òun náà sọ ó ní nítòótọ́ àti nítòdodo ara Sunday Igboho ò yá o ó ní lóòótọ́ ilé ìwòsàn ń bẹ ní Kútọ́nù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ pírẹ́sidẹ́ǹtì lórílẹ̀‐èdè adúláwọ̀ ọ̀pọ̀lọpọ̀ olówó ọ̀pọ̀lọpọ̀ ọlọ́lá Germany náà ní gbogbo yín lọ tẹ́tí lọ ń gba ìtọ́jú London lẹ́ ń lọ tẹ́tí lọ ń gba ìwòsàn àwọn ìlú òkè òkun ibẹ̀ lẹ́ ń lọ tẹ́tí lọ ń gba ìwòsàn tó péye kí ló wá dé tẹ́ ẹ̀ jẹ́ kí Sunday Májàsọ́lá ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kí ló dé o tẹ́ ẹ̀ fi yọ̀ǹda rẹ̀ pé kó lọ ṣe ìtọ́jú ara rẹ̀ ìjọba Kútọ́nù kí ló dé tẹ́ ẹ fa ẹrù ti yín lọ́wọ́ tẹ́ ẹ sì fẹ́ gbẹ́rù ẹlẹ́rù kárí ìjọba Benin Republic Sunday Igboho ò gbúdọ̀ kú sákàtà yín o nǹkan kan ò gbúdọ̀ ṣe o eegun tá a so májá lọ́rùn ni ajá ò gbúdọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni kò gbúdọ̀ sọnù dùgbẹ̀dùgbẹ̀ ló mì lókè yìí o àdúrà ni kó má jábọ́ torí tó bá lọ jábọ́ yóò tàbára lé bẹ́ẹ̀ sì ni ẹ̀wẹ̀ yóò tàbára oko ìjọba Kútọ́nù ìjọba Benin Republic kí lẹ fẹ́ rí gbà nínú dídé Sunday Igboho mọ́lẹ̀ odidi oṣù mẹ́ta rèé kí ló ń tó le tó bẹ́ẹ̀ nítorí pé ó kò fẹ́ kọjá lórílẹ̀‐èdè yín lásán ẹ sì mú so bí ẹran kí ló dé tẹ́ ẹ̀ yọ̀ǹda ọmọ Adéyẹmọ kó máa lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀ nílùú Germany lọ́hùn-ún o kí ló dé tẹ́ ẹ̀ yọ̀ǹda rẹ̀ ọ̀rọ̀ yìí ò jọ mí lójú púpọ̀ nígbà tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà máa sọ̀rọ̀ ní October 1 nígbà tá à ń ṣe àyájọ́ òmìnira tí a pé ọmọ 61 years ní Nàìjíríà ìjọba Nàìjíríà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi bá gbogbo àgbáyé sọ̀rọ̀ ó ní àwọn làwọn mú Nnamdi Kanu àwọn pàlú làwọn tún mú Sunday Igboho Òòṣà nílùú Benin Republic èyí tó túmọ̀ sí pé ó jọ bí ẹni pé láti orílẹ̀-èdè Nàìjíríà ní àṣẹ tó ga ló ti wá wípé ká má fi Sunday Igboho sílẹ̀ ó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kan ti ní pé èmi ò rí ìjọba Nàìjíríà bẹ́ẹ̀ ni pé òun gangan ló pa àṣẹ ránṣẹ́ sí ìlú Kútọ́nù pé ká má fi Sunday Igboho sílẹ̀ o kì í ṣòun mo rí wípé nínú òye tèmi ó dàbẹ́ ni pé ìran Yorùbá adìyẹ wọn ó jẹ fún ara wọn ó dàbẹ́ ni pé láàrin ìran Yorùbá láàrin ọmọ
àwọn ọmọ káàró òjíire adìyẹ ara wọn ó ń jẹ̀fọ́ ara wọn o nígbà tí mo dẹ̀ gbọ́ wípé adìyẹ kì í jẹ̀fọ́ ara wọn òkété ò gbọdọ̀ jẹ̀fọ́ ara wọn. Kábíyèsí Elédùmarè. mo mọ̀ wípé látọwọ́ àwọn alágbára kan nílẹ̀ Yorùbá, látọwọ́ àwọn ènìyàn ńlá kan nílẹ̀ Yorùbá, àṣẹ wọn, agbára wọn, mo lérò wípé òun gangan ló mú Sunday Igboho mọ́lẹ̀ sílùú Benin Republic. Ẹ̀yin ọmọ Yorùbá o, àánú yín máa ń ṣe mí. Ẹ̀yin èèyàn bá mi gbé ètò yìí, ẹ jẹ́ ó délé dóko, ẹ jẹ́ ó dé gbogbo ibi tó yẹ kó dé pátápátá porongodo. Ẹ subscribe sí channel yìí o, adáfẹ́ nìkan kan wà. Ẹ̀yin ọmọ Yorùbá, àánú yín ṣe mí. Sunday Igboho ń jà nítorí àtọmọdọ́mọ yín, nítorí àtìrandéran Yorùbá. À ń jà lẹ́ẹ̀kùlé, à ń jà nítorí ọjà níta ló ń jà lẹ́ẹ̀kùlé òun lọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá o. Ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyè, ṣé ẹ máa wòran ní títí tí ọmọ yín akíkanjú tọ́lọ́run fún yín tí ó fi kú lẹ́yìn òdì? Ṣé ẹ máa wòran ní ohun burúkú ni kí májèsí tójú òbí rọ̀rùn? Ọmọ kékeré ni Sunday Igboho, 49 years, ọmọ kékeré sì ni. Lágbára Ọlọ́run bí Olúwa ti ń bẹ tẹ́ẹ̀mí rẹ̀ wà láàyè, Sunday Igboho ní bógun lọ. Bẹ́ẹ̀ ni bí ògo ti ń jẹ́ tọlọ́run ọba tó ṣẹ̀dá ọ̀run àtayé, májẹ̀mú ikú àti ìpòkú lórí Sunday Igboho yóò mà dásán. Nítorí pé a kọ̀wé rẹ̀ pé ikú oró rẹ̀ dà, ìsànkú ò ìṣẹ́gun rẹ̀ dà. A ti kópa àti gbẹ kọ́kọ́ lọ́wọ́ ikú àti ìpòkú, a sì gbé ikú mi ní ìṣẹ́gun. A ti kọ́ nípa ti ìwọ Sunday májàsálà ọmọ Adéyẹmọ wípé ìwọ kì ó kúkú kankan, lágbára Ọlọ́run yíyè ló yé o, kó lè má ròṣìṣẹ́ Olúwa ní ọjọ́ ayé rẹ gbogbo. A ti kọ̀wé rẹ̀ wípé àìsàn tó ń ṣe ìwọ Sunday Igboho yìí kì í ṣe sí ikú o, ṣùgbọ́n lágbára Ọlọ́run fún ògo Ọlọ́run ni. Bí Olúwa ti ń bẹ tẹ́ẹ̀mí rẹ̀ wà láàyè, Sunday Igboho omi ayé ò ní gbé ẹ lọ. Ìran ibi, àlá ibi, àsọtẹ́lẹ̀ òdì kò ní ṣẹ lórí ìwọ Sunday Igboho bí ògo ti ń jẹ́ tọlọ́run alààyè. Níwọ̀n àgbà tó jẹ́ pé ó jẹjàgbára yìí nítorí ara rẹ, ó ń jà nítorí àwọn aláìní, ó ń jà nítorí àwọn aláìlénìyàn, ó ń jà nítorí àwọn aláìlẹ́nìkan, ó ń jà nítorí àwọn mẹ̀kúnnù. Orí gbogbo ọmọdé tó ń jà fún, orí àwọn arúgbó tó ń jà fún, orí àwọn ọkùnrin obìnrin tó ń jà fún, orí àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tó ń jà fún, orí gbogbo àwọn mẹ̀kúnnù tó ń jà fún yóò kó wọ Sunday Igboho yọ. Bí Olúwa ti ń bẹ tẹ́ẹ̀mí rẹ̀ wà láàyè, Sunday Igboho ikú ò ní rí ẹgbẹ́ pa, àrùn sì ní rí ẹgbẹ́ dè. Ẹ̀dá tó bá ro kúrò ni ó gba ikú náà kú o. Gbogbo àwọn tí ọ̀tá bá dẹ sílẹ̀ fún ọ yóò mú àwọn tìka lára wọn. Ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyè, kí ló dé tẹ̀ ń wòran lákòókò yìí? Kí ló dé tẹ̀ ẹ̀ lo agbára ipò tẹ́ wà? Ṣé ẹ̀yin náà ò mọ̀yàn ni? Ṣé ẹ̀yin náà ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni? Kí ló dé tẹ̀ ń wòran? Ohun burúkú ni o, kí májèsí tójú òbí rọ̀rùn. Mo gbọ́ nígbà tí mo gbọ́ ìtàn wípé olórí Àgbẹ̀kọ̀yà nígbà náà lọ́hùn, bí wọ́n ṣe mú rèé o, tí wọ́n sì fi sínú túbú. A gbọ́ nínú ìtàn pé kò jáde o, ibẹ̀ ló dákẹ́ sí. MKO Abiola, ẹni tí ń ṣe fara lé, tí ń ṣe fara oko, kò fi tẹ̀yà ṣe. Bó ṣe ń ṣe fúnran mùsùlùmí ló ń ṣe fúnran kìrìsìtẹ́nì. Tó bá rí ẹni tí ìyà ń jẹ, a sì ràn lọ́wọ́. Bùjẹ́bùdànù ni MKO Abiola tó ní ìpinnu rere fún gbogbo ilẹ̀ Nàìjíríà, ṣùgbọ́n
nígbà tó dìbò tó wọlé o àwọn kan kó ìbò rẹ̀ wọ́n dànù kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó bẹ̀ sí bá wọn fà á wípé ẹ̀tọ́ òun máa gbà padà orí rẹ̀ ló wà ní Babangida sọ́sẹ̀gbẹ́ kan o náà fi Ṣónẹ́kàn síbẹ̀ Abacha gbáṣẹ́ náà kàn kúrò ńbẹ̀ ó bọ́ síbẹ̀ lójijì ikú bá mú Abacha lọ Abdulsalam bọ́ síbẹ̀ o bí kò pẹ́ kò jẹ̀nà bí ọjọ́ bíi mélòó kan wọ́n ní ikú má Abíọ́lá lọ Abíọ́lá náà tún kú sínú ọgbà ẹ̀wọ̀n láti ìgbà náà kò mà sí akọni kan tó tún dìde fúnra Yorùbá láti gba Yorùbá kò lóko ẹrú àyàfi àwọn tó wọ́n dìde láti máa jẹun sápò ara wọn àyàfi àwọn tó dìde o láti ta ìran Yorùbá títí láé ṣùgbọ́n orí àwọn bàbá wa tí ó sùn orí àwọn ládéládé tí ó sùn ó tún gbé Sunday Igboho dìde wípé kí ìran Yorùbá kó má bàa jìyà kú Sunday Igboho mà tún dìde o ó tún jà fún ìran Yorùbá nítorí ìjàngbara tó jà fún ìran Yorùbá ni Sunday tún fi dẹni tí wọ́n gbé tìmọ́lé ní ọgbà ẹ̀wọ̀n nílùú Benin Republic kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àtúgbọ́ pé ara rẹ̀ ò yá ẹ̀yin ọba ládéládé ẹ̀yin lóyè ní ilẹ̀ Yorùbá ṣé bí ẹ ṣe máa wòran rèé tí wọ́n tún gbọ́ wípé olódì ọ̀tá Sunday Igboho ó tún jáde láyé ṣùgbọ́n mo mọ̀ pé kò ní rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run olódodo èèyàn ò ní kú sípò kàláíláí wọ́n ní kàkà kí olódodo kàkà kí ọmọ olódodo jì sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ olóòótọ́ ò ní kú sípò ìkà ohun tí mo mọ̀ tó dá mi lójú ni ẹ̀yin ìran Yorùbá gbogbo ọjọ́ wo la máa ní ẹ̀mí ìforíjì ọjọ́ wo la tó máa dáríjì ara wa náà ọjọ́ wo la tó máa fẹ́ràn ara wa náà ọjọ́ wo la tó máa ṣera wa lọ́kàn náà ṣé èpè Àwùjá àbí báwo tẹ̀ lórúkọ òun ṣé èpò náà ló ṣe ń jà títí dì sísì yìí ẹ̀bá mà dáa kí a ṣàtúnṣe ọ̀nà wa o ẹ̀bá mà dáa ká ṣera wa lọ́kàn ẹ̀bá mà dáa ká ṣera wa lóṣùṣọ́ wọ òjòjò ṣògo ara ògbó òlé à ń jà nítorí ọ̀jà ní talẹ́ni tó ń jà lẹ́kùlé òun Sunday Igboho ní èmi ni ó ní mi ìrẹ́ iṣẹ́ ó dọ̀la kó tó yé yín o ó mà dọ̀la kó tó yé yín ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin ọba aládé gbogbo ní ilẹ̀ Yorùbá ẹ̀yin olóṣèlú ẹ̀ ń wo Sunday Igboho bí ọ̀tá yín kò máa ń ṣọ̀tá yín ẹ̀ bá ṣe pé Sunday Igboho dìde ní ilẹ̀ Yorùbá ẹ̀ bá ti dojúrú gan ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn Ìgbò lọ́hùn ẹ̀ bá ṣe pé Sunday Igboho tètè dìde ní Fúlàní ẹ̀ bá ti fojú wa réèmọ̀ àwọn darandaran tó di darandaran ẹ̀ bá ti fojú wa réèmọ̀ o ṣùgbọ́n dídìde Sunday Igboho ló gbàgbára kúrò lọ́wọ́ àwọn Fúlàní darandaran tí wọ́n di darandaran òun ló sì jẹ́ kí ilẹ̀ Yorùbá kó ní àlàáfíà títí débi tá a wà yìí o ẹ̀ bá má ṣe pé Sunday Igboho dìde ni pẹ̀lú àwọn akọni gbogbo tí wọ́n dìde àwọn Fúlàní ẹ̀ bá ti fojú wa réèmọ̀ ju bí a ti lérò lọ ṣèbí nínú ariwo tí Sunday Igboho pa yìí lẹ́yìn gómìnà gbogbo nílẹ̀ Yorùbá ní làákàyè yín fi ṣí o lẹ́fi mọ̀ wípé owó tán máa ń gbà lórí ọjà tán bá rà tán pè ní VAT àbí báwọn lẹ pè é lẹ́tọ́ wá mọ̀ wípé tẹ̀yìn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló yẹ kó máa jẹ́ pé kì í ṣe ti ìjọba àpapọ̀ ṣèbí ìgbà tí Sunday Igboho bẹ̀ sí ń pariwo yìí ṣèbí ìgbà náà ni yèyín ṣí ẹ sì yẹn níní o ṣèbí nígbà tí Sunday Igboho bẹ̀ sí ń pariwo yìí lẹ́yìn náà wá rí i pé òótọ́ mà ní kì í ṣe ohun tó dáa kí Fúlàní
kó máa da ẹran rẹ̀ kó máa da màlúù jẹko káàkiri kẹ́ tó ṣòfin lé lórí. Ṣèbí nígbà tí Sunday Igboho ń pariwo yìí lẹ tó mọ̀ wípé kì í ṣe ohun tó dáa kí ìjọba àpapọ̀ ránṣẹ́ láti wá mú ẹnìkan ní stéètì yín láì sọ fún ẹ̀yin gómìnà. Ṣèbí ní gbogbo ìgbà tí Sunday Igboho pariwo yìí ní làákàyè ẹ̀yin gómìnà nílẹ̀ Yorùbá ló bẹ̀ sí í ṣí o. Síbẹ̀ náà ẹ tún wo Sunday Igboho bí ẹni pé kò yẹ lẹ́ni tó yẹ kẹ́ ẹ ràn lọ́wọ́. Ìjà tí Sunday Igboho ń jà yìí ṣèbí ìjà wípé ìbí òjù bí a ti bẹ̀rù bẹ́ẹ̀ náà làpọ̀ mọ́. Ṣèbí ìjà tó ń jà náà ni pé kò yẹ kí àwọn kan di ipò kàkàkàkà mú kí ìran Yorùbá kó a máa ṣerú tẹ̀lé wọn lẹ́yìn. Tí ẹ̀yin olóṣèlú gan bá wò dáadáa ẹ ó mọ̀ wípé ẹ̀yin gangan ni Sunday Igboho ń jà fún o. Sunday Igboho tí ì di ipò gómìnà rí kò tí ì dé ipò gómìnà rí lórílẹ̀‐èdè yìí kò tí ì dé ipò sínétọ̀ kò tí ì dé ipò mínísítà. Àbí kó má bàa di bẹ́ẹ̀ ni pé bóyá ara rẹ̀ ló ń jà fún. Ṣùgbọ́n wípé ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá òun fẹ́ kí ó jẹ́ pé àwọn ipò kàǹkàkàǹkà kẹ́ máa wà lókè ṣé àwọn ọmọ bíbí inú rẹ̀ ló fẹ́ kó síbẹ̀ ni. Ṣèbí torí àwọn ọmọ tiyín náà ni ṣèbí torí àwọn ìran yín tiyín náà ni ṣèbí torí àwọn èèyàn tiyín náà ni ló ṣe ń jà. Ẹ sì wá ń wò ó bẹ́ẹ̀ ni pé ìjà tó ń jà òun kò kàn yín rárá. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́jọ́ lóṣèlú ẹ pé ọ̀dọ̀fin àti àrònú yín kẹ́ ẹ ṣèpàdé o. Sunday Igboho gbọ́dọ̀ kú sílùú Benin Republic. Ìjọba Benin Republic dùgbẹ̀dùgbẹ̀ kan mì o ó mì lókè tó bá jábọ́ yóò tabara lé yóò tabara oko. Ẹ jẹ́ ká gbóhùn tí ọmọ Benin Republic fúnra rẹ̀ ẹ jẹ́ ká gbóhùn tó wí o lórí ọ̀rọ̀ Sunday Igboho. Ó yá ẹ tẹ́tí ẹ já gbọ́. Òní ni 11 octobre 2021 11 october 2021. Gbogbo ẹni tó bá rí mẹ́sẹ̀gì yìí kó bá mi pè káàkiri àgbáláyé fáwọn èèyàn. Orílẹ̀-èdè Benin, ẹ̀yin olówó orílẹ̀-èdè Benin, ẹ̀yin ọlọ́rọ̀ orílẹ̀-èdè Benin, ẹ̀yin ọmọ Benin nílé olóko lájò lẹ́yìn odi tẹ́ ẹ gbọ́ Yorùbá, ẹ̀yin gbajúmọ̀ alájà alájì oníṣẹ́ ọwọ́ oníṣòwò, ẹ̀yin lẹni mẹ́sẹ̀gì yìí o. Gbogbo wa la mọ̀ pé wọ́n mú ẹnìkan sórílẹ̀-èdè Benin tí wọ́n ń pè ní Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, ọmọ ará Nàìjíríà tó fẹ́ kọjá gba aviation wa ń bí báyìí tó fẹ́ gba Benin kọjá tí wọ́n mú bẹ̀. Ara wọn ò yá àbí kí n sọ pé ara rẹ̀ ò yá báyìí tó dẹ̀ la àìsàn yẹn dẹ̀ lágbára rẹ̀ ò yá báyìí. Journalist ti gbé lóríṣiríṣi padà ò yá lóòótọ́ dẹ̀ ni. Ẹ̀yin gbajúmọ̀ àjàṣe ẹ̀yin tẹ́ nífọ̀n tẹ́ lé kaná ní Kútọ́nù tẹ́ ní káàkiri Benin ẹ̀ sì dáhùn sí kí wọ́n gbé ọ̀rọ̀ yìí kò lẹ́yìn kùlé wa. Nítorí pé nǹkan kan ò gbọdọ̀ ṣe bàbá yìí sórílẹ̀-èdè wa. Ìjọba máa ń dáràn sílẹ̀ dọmọ̀lú ni. Àwọn ọmọ aláìní àwa tá à ní kankan yìí àwa náà láforí ko kọ́lọ́ mọ̀jà àforí ko. Ẹ dìde kẹ́ ẹ sọ̀rọ̀ sókè kí wọ́n fi ẹni yìí lẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Kò sí ní tó kàn wá nínú ọ̀rọ̀ wọn. Èèyàn kì í kọjá ló gba orílẹ̀-èdè wa kọjá ni. Èèyàn kì í kọjá ló gba orílẹ̀-èdè wa ń Benin kọjá ni. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá wù yín kẹ́ gbọ́ o tí ò bá sì wù yín kẹ́ mọ́ gbọ́. Ṣùgbọ́n tí a bá rí àní sọ jáde, àwọn adájọ́ ń ṣiṣẹ́ wọn bó ṣe tọ́, àwọn jọ́ọ̀jì náà ń ṣe tiwọn, ṣùgbọ́n agbára wọn ò ká ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gbajúmọ̀ tẹ́ ń ṣòwò tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ń wọ Nàìjíríà tẹ́ ń jáde, ìjọba máa ń dáná sílẹ̀ dọmọlú ni o. Tó bá dẹ̀ ṣẹlẹ̀ gbọ́n àwọn máa wà fíyàn wọn máa lọ o. Táyán bá kùn lẹ́gbẹ̀ẹ́ ilé wọn lásán wọn ti fò lókè o. Á pè mí àti yín lórílẹ̀-èdè o. Ẹ dìde kẹ́ sọ̀rọ̀ kí wọ́n fi ẹni yìí lẹ̀ kó máa bá tiẹ̀ lọ kán lọ tọ́jú ara wọn kó tiẹ̀ kọ́kọ́ ní àlàáfíà náà tó bá tiẹ̀ ṣe lẹ́jọ́ kan tó fẹ́ ṣe lórílẹ̀‐èdè Benin kó ní àlàáfíà. Ṣé ẹ ti gbọ́ ẹ káàbọ̀ padà? Ṣé ẹ ti gbọ́ tó sọ? Ẹ ti gbọ́ tó ọmọ Benin Republic gángan fúnra ara rẹ̀ náà o. Ẹ gbọ́ tó sọ lórí ọ̀rọ̀ Sunday Igboho fún ẹ̀yin ènìyàn ńláńlá, fún ẹ̀yin èèyàn jàǹkànjàǹkàn, fún ẹ̀yin ìjọba ní Benin Republic. Ó ní ẹ jáwọ́ ẹ yọ̀ǹda Sunday Igboho ẹjọ́ máa lọ lálàáfíà. Kí ló dé? Tẹ́ fi fa ẹrù tiyín lọ́wọ́ tẹ́ sì gbẹ́rù ẹlẹ́rù kárí.
ìjọba Benin Republic mo bẹ̀ yín ni o, mo tún yín bẹ́ẹ̀, ẹ yọ̀ǹda olóyè Sunday Igboho kó lọ rèé ṣètọ́jú ara rẹ̀ nílùú Germany lọ́hùn. Ẹ yọ̀ǹda rẹ̀, kò gbúdọ̀ kú sínú àhámọ́ yín o, kò gbúdọ̀ kú sábẹ́ yín o. Egun tí a so májá lọ́rùn ni o, ajá ò gbúdọ̀ jẹ́, bẹ́ẹ̀ ni kò lè gbúdọ̀ sọ. Àbẹ́gbọ́ dùgbẹ̀dùgbẹ̀ kan mì lókè, tó bá lọ jábọ́ pẹ́kẹ́ yóò tàbára lé, bẹ́ẹ̀ ni ẹ̀wẹ̀ yóò sì tàbára òkú. Ẹ̀yin èèyàn, ẹ bá mi pín prógrámù yìí, ẹjọ́ délé lóko, ẹ pín ẹjọ́ dé gbogbo ibi tó yẹ kó dé. Ẹ̀yin èèyàn má gbàgbé láti subscribe sórí channel yìí o. Èmi bàbá òtítọ́ mo sọ yìí, mo tún dúró náà, àdàfẹ́ nìkan kan wà, ẹ ṣe mo dúpẹ́.